ọ̀run gbàdúrà wa, wá gbé nù ilé yìí sọ̀kalẹ̀ pẹ́. Lágbára rẹ̀ wá ẹ̀mí mímọ́ wá. Wá bí ìmọ́lẹ̀ sì fi hàn wá báyìí. Wá tí ipò tó wá tọ́ wá sí ọ̀nà ìyè tí olódodo rìn. Wá bí iná ẹbọ mímọ́ sọ̀kan. Wá di mímọ́ jẹ́ kí ọkàn wá jẹ́ ọ̀rẹ́ forúkọ Olúwa. Wá bí ìrísí wá bùkún àkókò mímọ́ yìí kí ọkàn lálẹ́ sọ wá lè yọ lágbára rẹ̀. Wá bí àdàbà náà parẹ́ àpá ìfẹ́ mímọ́ wá jẹ́ kí ìjọ rẹ̀ láyé dàbí ìjọ tọ̀run. Ẹ̀mí ọ̀run gbàdúrà wá sáyé ìdílé rẹ̀ sọ̀kalẹ̀ pẹ́. Lágbára rẹ̀ wá ẹ̀mí mímọ́ wá. Àmín. Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tá a ní lẹ́ẹ̀kan sí láti wá sí iwájú yín. Olúwa, ògo ni fún orúkọ yín. Ìyìn àti ọlá ni fún orúkọ yín. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ fi ń kọ́ wa. A dúpẹ́ àánú tí ẹ ń fi hàn nínú ìkọ́ni yín sí ayé wa. Ògo ni fún orúkọ yín, Olúwa. Jésù ọmọ Ọlọ́run, jẹ́ bí a tún ti wá ní àkókò yìí. Olúwa, kí ẹ kọ́ wa, kí ẹ tọ́ wa, kí ẹ fọ̀nà wa nípasẹ̀ ọ̀rọ̀ yín. Jẹ́ kí ọ̀rọ̀ yín kó yé wa, kó yé wa. Kí a fi òdodo yín hàn nínú ọ̀rọ̀ yín. Kí ògo àti ìyìn àti ọlá àti ọpẹ́ àti agbára kó jẹ́ ti yín títí láé. Ògo ni fún orúkọ yín, Olúwa. Ní orúkọ Jésù Kristi, Olúwa, ní àgbàdúrà. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí tí ó fi oore ọ̀fẹ́ rẹ̀ kún ọkàn wa. A dúpẹ́ fún àwọn ohun tí ó ń kọ́ wa nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ní àkókò yìí, a fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí a ń kọ́, tí ó jẹ́ rírìn àbí gbígbé nínú ọgbọ́n. Báwo la ṣe lè lo ọgbọ́n Ọlọ́run láti gbé ìgbé ayé wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi. Mo sọ fún wa pé ìpele àwọn ènìyàn méjì la nílò láti gbé pẹ̀lú ọgbọ́n pẹ̀lú wọn. Àkọ́kọ́, òun ni àwọn aláìgbàgbọ́. Pẹ̀lú ní ká máa rìn nínú ọgbọ́n pẹ̀lú àwọn tí ń bẹ lóde. Bákan náà, àwọn onígbàgbọ́. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń ṣe àṣìṣe wípé níwọ̀n ìgbà tí a jẹ́ ẹbí kan náà, ará kan náà, arìnrìn àjò kan náà, aláfojúsùn kan náà, pé kò sí ìbẹ̀rù. Kò sì sí ìbẹ̀rù nítòótọ́. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ó jẹ́ ènìyàn ní, tó jẹ́ àwùjọ ènìyàn láṣì wà, a nílò láti gbé pẹ̀lú ọgbọ́n
pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ èrò ilé ìgbàgbọ́, nítorí pé oríṣiríṣi èèyàn, oríṣiríṣi ìbápàdé, ìpele ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìdàgbàsókè wa nínú ẹ̀mí. Ní ẹ̀kọ́ tó kọjá lọ, a wo àpẹẹrẹ àwọn ọmọ Sébédè bí ìyá wọn ṣe tẹ̀lé wọn wá láti wá béèrè lọ́wọ́ Kristi kí ó fún àwọn ọmọ láǹfààní láti jókòó lápá ọ̀tún àti lápá òsì níjọba bàbá rẹ̀. A sì jẹ́ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ náà gẹ́gẹ́ bí onígbàgbọ́ ni wọ́n ń gbé ìgbé ayé wọn bí eléyìí tó jẹ́ ohun gbogbo tí wọ́n bá rí nínú àwùjọ, wọn á kó wọn á rò fún ẹbí, fún ará. Tí ẹ̀yin yóò máa rò wípé ẹnìkan ni ẹ̀ ń bá dòwò pọ̀, ẹnìkan ni ẹ̀ ń bá rìn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú ẹbí ni wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà ẹlòmíì lè máa wò pé kò sí ohun tó burú nínú ẹ̀, ṣùgbọ́n ohun tí ó léwu ni tí òǹkálukú bá lọ ń sọ ohun tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ ọmọ Ọlọ́run fún aya, fún ọkọ, fún ọmọ, fún ọ̀rẹ́, fún mọ̀lẹ́bí. Yóò léwu púpọ̀, yóò léwu púpọ̀ fún rírìn pọ̀ wa. Lénìí bí a ti ń tẹ̀síwájú, a fẹ́ ka àwọn ẹsẹ̀ Bíbélì kọ̀ọ̀kan tí a sì ti ń wo báwo la ṣe lè rìn pẹ̀lú ọgbọ́n, nínú ọgbọ́n pẹ̀lú àwọn onígbàgbọ́ tí wọ́n bá ní ìgbàgbọ́, ìpele ìgbàgbọ́ wọn wà nínú ibi tí a fẹ́ kà ẹ́. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 6 ẹsẹ̀ 1. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 6 ẹsẹ̀ 1. Ǹjẹ́ ní ọjọ́ wọ̀nyí, nígbà tí ìyà àwọn ọmọ ẹ̀yìn ń pọ̀ sí, ìkùnsínú wà ní àárín àwọn Hélénì tí í ṣe Júù àti àwọn Hébérù tí í ṣe Júù, nítorí tí a gbàgbé nípa ti àwọn opó wọn nínú ìpínfúnni ojoojúmọ́. Bákan náà la ó ka ìwé Gálátíà orí 2 ẹsẹ̀ 11 sí 14. Ṣùgbọ́n nígbà tí Pétérù wá sí Áńtíókù, mo takò lójú ara rẹ̀ nítorí ó jẹ̀bi, mo sì bá wí. Nítorí pé kí àwọn kan kí ó tó ti ọ̀dọ̀ Jákọ́bù wá tó dé, ó ti ń bá àwọn aláìkọlà jẹun. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé, ó fà sẹ́yìn, ó sì ya ara rẹ̀ sọ́tọ̀ kúrò lọ́dọ̀ àwọn aláìkọlà, nítorí ó bẹ̀rù àwọn tí ó kọlà. Àwọn Júù tí ó kó pawọ́pọ̀ pẹ̀lú rẹ̀ láti jùmọ̀ ṣe àgàbàgebè, tó bẹ́ẹ̀ tí wọ́n sì ń fi àgàbàgebè wọn ṣì Bánábà lọ́nà. Nígbà tí mo rí i pé wọn kò rìn déédéé gẹ́gẹ́ bí òtítọ́ ìyìn rere, mo wí fún Pétérù níwájú wọn pé, bí ìwọ tí í ṣe Júù bá rìn gẹ́gẹ́ bí ìwà àwọn kèfèrí, èéṣe tí ìwọ fi agbára mú àwọn kèfèrí láti máa rìn bí àwọn Júù? Gálátíà 2 orí 11 títí dé 14. Ní àwọn ibi tí a kà yìí, a rí àpẹẹrẹ àwọn kan nínú ìgbàgbọ́ tí ó jẹ́ pé ìrìn àjò tiwọn ó tún léwu púpọ̀ fún ìbáṣepọ̀ wa gẹ́gẹ́ bí ará. Ẹ wo ibi tí a kà nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 6 yìí. Nígbà tí àwọn Júù tí ìjọ ń pọ̀ sí, bí ìjọ ṣe ń pọ̀ lẹ́lẹ́bí mọ bí o, alára mára. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń sọ nípa rẹ̀ wọ́n jẹ́ Júù, ṣùgbọ́n wọ́n mọ̀ wípé Júù làwọn ní tòótọ́, ṣùgbọ́n bí tán ti kọ́ àwọn, tán ti tọ́ àwọn ó yàtọ̀. Àwọn kan ní Hébérù, àwọn kan ní etí Hélénì, Júù náà ni wọ́n. Ṣùgbọ́n wọ́n ṣe ń dàgbà pọ̀, bó tilẹ̀ jẹ́ pé ẹ̀jẹ̀ Kristi la fi ṣe ìràpadà wọn, ṣùgbọ́n wọ́n ṣe ń dàgbà náà mọ̀ wípé
èdè àwọn yàtọ̀, ìbí àwọn yàtọ̀, débi wípé ìpínfúnni oúnjẹ tí a máa ń fún àwọn opó lójoojúmọ́, àwọn tó ń pín wọ́n bẹ̀rẹ̀ sí ya àwọn ẹ̀yà kan sọ́tọ̀ gẹ́gẹ́ bí ibi tí a kà. Ó ní ìkùnsínú wà ní àárín àwọn Hélénì tí í ṣe Júù àti àwọn Hébérù tí í ṣe Júù nítorí àgbàgbé nípa ti àwọn opó wọn nínú ìpínfúnni ojoojúmọ́. Tẹ́ mọ̀ pé tó bá jẹ́ ẹ̀kan ni wọ́n á sọ wípé wọn ò mọ̀ ni. Ṣùgbọ́n nígbà tí ó bẹ̀rẹ̀ sí di ẹ̀kíní ẹ̀kejì tó ń dojoojúmọ́ wò pé eléyìí kò ní àrántí o, ó dà pé ó ní nǹkan kan ṣe wípé bọ́ọ̀lù ṣe jẹ́ tàwọn Hébérù ni wọ́n rí, àwọn Hélénì ni wọ́n ń gbàgbé tí wọ́n gbàgbé láti máa fún àwọn Júù tó jẹ́ Hébérù. Nǹkan wà nídìí ọ̀rọ̀ ẹ̀. Ó sì bẹ̀rẹ̀ sí ti fa ìkùnsínú. Tí ìkùnsínú bá sì ti dénú àwùjọ kan, dandan ni káwùjọ túká. Kò sí bó ṣe wù kán fẹ́ràn ara wọn tó, kò sí bó ṣe wù kán lágbára tó, tí ìkùnsínú ká máa kùn, ká má lè sọ ohun tí ń ṣe wá jáde, ká má lè sọ wípé báyìí la rí. Ìjókòó ọ̀tẹ̀, ìpapọ̀ ọ̀tẹ̀, òun là ń pè ní ìkùnsínú. Ohun tá à ń ṣe nínú tó jẹ́ pé à ń rẹ́rìn lóde ṣùgbọ́n ìbànújẹ́ wà nínú ọkàn wa, òun náà ń pè ní ìkùnsínú. Ó yàtọ̀ fún ẹ̀hónú wa. Ìkùnsínú yìí ó lágbára púpọ̀ láti tètè ba nǹkan jẹ́ nítorí pé kì í ṣètè hàn ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn mọ̀, àwọn tó jẹ́ adarí mọ̀. Wọ́n wá wò pé ọ̀rọ̀ kan ò gbọdọ̀ rí báyìí. Àwọn tó bá jẹ́ ará ìdílé ìgbàgbọ́ ọ̀kan náà ni wá. Ṣùgbọ́n tó dájú níbi tá a kà ní wípé àwọn tó ń pín oúnjẹ wọ́n mọ àwọn èèyàn tó ń pín fún, wọ́n mọ àwọn èèyàn wọn, wọ́n dá wọn mọ̀ láàrin èrò, wọ́n mọ mọ̀lẹ́bí wọn. Bí ọ̀pọ̀lọpọ̀ ìpéjọpọ̀ sì ṣe rí nìyí, bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run ṣe rí nìyí, ẹ̀yin ó máa wò wípé ìrìn àjò yín ọ̀kan ni, ọmọ Ọlọ́run kan náà ni. Ṣùgbọ́n bó bá dé ìpele kan, ọ̀rọ̀ ẹbí àti èdè àti ẹ̀yà wọ́n bẹ̀rẹ̀ sí farahàn. Ẹ wo ìwé Gálátíà tá a kà orí kejì ẹsẹ̀ 11 sí 14. Nígbà tí Pétérù tó dé Áńtíókù lọ́dọ̀ àwọn aláìkọlà, ọmọ Ọlọ́run kan náà ni wá, kò sí ìyàtọ̀, ìkan náà ni wá, ẹ̀jẹ̀ Kristi la fi rà wá padà. Pọ́ọ̀lù náà sì wà ń bẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn Júù ẹgbẹ́ ẹ̀ dé látọ̀dọ̀ Jákọ́bù, ó wò pé àwọn èèyàn mi wọ́n lè fẹ́ fa wàhálà pé kí ló dé tí mo darapọ̀ mọ́ aláìgbàgbọ́ o. Ó yá yí bìrì. Ohun tí wọ́n ti ń jẹ tẹ́lẹ̀, eré tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀, lọ̀rọ̀ bá yí padà. Ló bá di pé ẹni tó ti wà lọ́dọ̀ àwọn aláìkọlà tẹ́lẹ̀, ó bá yá yí, ẹ wò, à ń fọgbọ́n sí gbàgbọ́ ẹni ni. Bí gbogbo nǹkan bá dàrú tán, ẹbí ní kúnikù. Ó bá yá yí pé ọ̀rọ̀ eléyìí kì í sọ̀rọ̀ mo gbàgbọ́ mi ò gbàgbọ́. Mọ̀lẹ́bí pàtàkì ni. Orò lẹ́bí, orò lànà. Ẹ jẹ́ n yá tètè padà sẹ́yìn wọn torí àìbá mọ̀ bí wàhálà kan bá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú, ẹbí ní dúró tì ní. Nígbà tí Pọ́ọ̀lù rí, ó ní àgàbàgebè náà ń pèlè. Irú nǹkan báyìí ó tó láti da ìjọ rú. Wọ́n ń pè ní àgàbàgebè tí wọ́n ń lò láti fi ṣì àwọn ènìyàn lọ́nà. Ẹ gbọ́ tí Pọ́ọ̀lù sọ wípé mo rí pé wọ́n rìn déédéé gẹ́gẹ́ bí òtítọ́ ìyìn rere. Wọ́n rìn déédéé. Àìrìn déédéé ni ó máa ń múni gbé ipò tó yẹ ká fi ọmọ Ọlọ́run sí, ká fi ẹbí síbẹ̀. Àìrìn déédéé ni máa ń múni gbè tẹ̀lé ọmọ ẹni, ìbátẹ̀ ìjẹ̀bi ìbátẹ̀ ìjàre, tá à ní gbọ́ tẹlòmíì. Àìrìn déédéé ni
ẹ sì mọ̀ wípé gbogbo àwọn tó bá rìn bẹ́ẹ̀ wọ́n ti dá ipa ìyàsọ́tọ̀ wọ́n ti dá ipa ìṣubú sínú agbo Kristi. Ọ̀pọ̀lọpọ̀ ni ò fẹ́ gbọ́ níwọ̀nba bí kò bá ti sí wàhálà, níwọ̀nba tí ò bá ti sí gbọ́nmi sí omi ò tó láàrin ìpéjọpọ̀ lágbájá sẹ̀mí tọ̀hún sẹ̀mí. Ọ̀pọ̀lọpọ̀ adarí, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run wọn ní wàhálà. Ṣùgbọ́n tó bá di pé lágbájá ṣe kinní kan, tàmẹ̀dún ṣe kinní kan, ọ̀pọ̀lọpọ̀ ní yọ ẹ̀mí Ọlọ́run sẹ́gbẹ̀ẹ́ ni wọ́n á sọ wípé a ò lè wọ́n ní ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá múlẹ̀kẹ̀ ká fi sídìí ọmọ ẹlòmíì tẹ́nítẹ́ní tàkísà ń ta tán a lè fẹ́ bí wálẹ̀ ìbátẹ̀jọ́ òun ló jẹ̀bi a gbọ́dọ̀ sojú ẹ̀ a gbọ́dọ̀ ṣe dáadáa nítorí pé bí ara àtọ̀ rẹ bá kọ̀ wálẹ̀ ẹ̀bi ní kùnìkù. Bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń gbègbè ayé ìgbàgbọ́ wọn ni wọ́n sì ti dá ọ̀pọ̀lọpọ̀ ọgbẹ́ sí ọkàn àwọn ọmọ Ọlọ́run tí wọ́n máa wò wípé ṣé ìpéjọpọ̀ leléyìí àbí dàrúdàpọ̀. Nítorí ohun tó bá jẹ́ ẹbí wọn tó jẹ́ ti èdè wọn tó jẹ́ ti ẹ̀yà wọn wọ́n máa pa mọ́lẹ̀. Ohun tó bá jẹ́ ti ẹ̀yà míì wọ́n ó gbé sókè káyé gbọ́. Mo rántí ní ọdún mélòó kan nígbà tí a ṣe ìyìnrere lọ ìlú kan tí ẹ̀yà rẹ̀ èdè rẹ̀ tó yàtọ̀ fún tiwa. Ẹni tí a ti jọ ń rìnrìn àjò tó jẹ́ ọmọ Ọlọ́run tó jẹ́ ọmọ ẹ̀yà ibi tí a lọ yìí àtijọ́ rìnrìn àtijọ́ mọ́ra àtijọ́ jẹ́ ọmọ Ọlọ́run. Bàbá gbé lọ láti túmọ̀ èdè fún àwọn èèyàn rẹ̀. Jẹ́jẹ́ mọ̀ wípé ọ̀tọ̀ ni tí adarí ń sọ ọ̀tọ̀ ni tó ń túmọ̀ fún àwọn èèyàn. Adarí wà nínú ẹ̀mí Ọlọ́run láti sọ wípé ohun tí ẹ ń sọ yẹn ṣé ń tí mo fẹ́ kẹ́ ẹ sọ ni ló wá ń sọ wípé àwọn ò lè sọ bí ẹ̀yin ṣe sọ yẹn nítorí pé èdè àwọn kì í búra àwọn kì í sọ̀rọ̀ tí ò dá síra àwọn kì í pín ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ àwọn máa mú díẹ̀ ni. Ọ̀tọ̀ ni tí ẹ̀mí Ọlọ́run ń sọ ọ̀tọ̀ ni tó ń túmọ̀ fáwọn èèyàn. Ẹ̀mí Ọlọ́run ló ń jẹ́ kí adarí mọ̀ wípé ọ̀tọ̀ ni tó ń sọ. La fi rí i pé ọlọ̀tẹ̀ nírú èèyàn báyìí ó ń sojú ire níwájú àwọn ẹbí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run àwọn ajíhìnrere tí wọ́n máa ń gbé lọ ibi ẹ̀yà míì tí wọ́n máa ń túmọ̀. Mo pàdé ìránṣẹ́ Ọlọ́run kan ní ọdún mélòó kan sẹ́yìn tí wọ́n ṣiṣẹ́ láàárín àwọn èdè tí wọ́n gbọ́ ohùn wọn. Bí ọdún 5-6 ẹni tó ń ṣe ògbufọ̀ tó ń túmọ̀ èdè fún wọn ọ̀tọ̀ ni tí bàbá ń sọ ọ̀tọ̀ ni tó ń tú fún àwọn èèyàn. Nínú ọkàn rẹ̀ òun sọ fún wọn wípé òun bá ṣe ìránṣẹ́ wọn jẹ́ nítorí pé àwọn ò fẹ́ elédè míì ṣe elédè ọmọ tàwọn làwọn fẹ́. Ó sì ń bá àfìgbà tí ìránṣẹ́ Ọlọ́run kó tó béèrè lọ́wọ́ àwọn adarí ẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ gbé mi kó lágbègbè iṣẹ́ ìránṣẹ́ mi àwọn tó wà níbí ò jẹ́ kó nítumọ̀. Bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń gbègbè ayé wọn nìyẹn tí wọ́n sì ní yẹ̀ wò pé ṣé ọmọ Ọlọ́run á máa hùwà àgàbàgebè báyìí. Ohun tó bá ti jẹ mọ́ tiwa tó jọ mọ́ ẹbí wa ìbá dá o ìbá má dá o ìbá tọ̀nà o ìbá má tọ̀nà o rere ni. A ó sì fi ilẹ̀ a ó kó pọ́npọ́ àti ìyà àti wàhálà àti ogun sí ẹni tó pé àlejò sáà ni bó tilẹ̀ jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́ ṣùgbọ́n àlejò yóò lọ onílé ní ó kàn. Ìwà àgàbàgebè ni ń sì máa ń da ìpìlẹ̀ tí Jésù ti fi lélẹ̀ máa ń dàrú. Àìrìndéédéé ni ẹ kàn mọ́gi ṣùgbọ́n tó bá jẹ́ tiwa ní ẹ pé wọnú ilé ẹja bá wí inú ilé ẹni láti ń jẹ kótó onídòdó kí àkọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́dán ká tó wá fàbọ̀ fàdìyẹ. Ìgbé ayé bẹ́ẹ̀ kò dáa.
ọ̀pọ̀ lénìí a ti sọ ìjọ di ìjọ mọ̀lẹ́bí, elédè mi, èèyàn mi, ẹ̀yà mi, ọmọ ìlú mi, ọmọ ẹ̀gbọ́n, ọmọ àbúrò. A sì ti fi bà ìyìn rere Kristi jẹ́. A ti gbé ẹbí rù sórí. A ti gbàgbé ẹbí tí Kristi fẹ́ jẹrè rà padà. A ti pe ìpàdé ọ̀tẹ̀, ìpàdé ọ̀ràn, ìpàdé àìrìndédé níwájú Olúwa láti fi tako ẹni tí a rò pé kì í ṣe èdè wa, kì í ṣe ẹ̀yà wa. A mọ ìpínfúnni pín fún àwọn èdè wa, àwọn Hébérù tí í ṣe Júù, ṣùgbọ́n à ń gbàgbé nípa àwọn Hélénì tí í ṣe Júù. À ń sọ wípé kó lè dá náà ni, kò dáa. Níṣe ni Pọ́ọ̀lù dìde, bó tilẹ̀ jẹ́ pé Pọ́ọ̀lù ta ni láti kojú Pétérù. Ó ní bàbá, ó ní ẹ gbọ́, a lè kéré nínú ìgbàgbọ́ nítòótọ́, ṣùgbọ́n ẹ̀rìn déédé. Ìrìn àjò gbé ọmọ Ọlọ́run, ẹ̀jẹ̀ tí Kristi ta sílẹ̀ lórí igi Kávárì kì í ṣe ti Júù nìkan, kì í ṣe ti Hébérù nìkan, tí aláìkọlà, tí ìkọlà ní pẹ̀lú, ìkan náà ni wá. Ẹ jẹ́ n bi wá léèrè, ẹ̀yin tí ń gbọ́ mi, báwo ni ìrìn àwa nígbà tá a fẹ́ yan àwọn olóyè, nígbà tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wa, láàrin ọmọ wa àtọmọ ẹlòmíín tí ṣàlejò. Ẹ rántí o, àtipó àti àlejò ni gbogbo wa nínú ayé o. Bí a bá rìn síbi kan tí Ọlọ́run fààyè gbà wá, àsọdílé wa ni. Ó tó fún àwọn tó wà níbẹ̀ láti gbà wá, pàápàá jùlọ nígbà tí a bá ní èdè kan náà tí ẹ̀jẹ̀ Kristi rà wá padà. Àìrìndédé ni máa mú wa ká mú ìyàtọ̀ láàrin àwọn tí Jésù ti fẹ̀jẹ̀ rẹ̀ rà, táwa máa fi èdè pín wọn, tá máa fi ẹ̀yà pín wọn, tá máa fi ẹbí pín wọn. Nígbà tí a bá ń gbé ìgbé ayé báyìí, à ń gbégbé ayé àìrìndédé. Kò sì sí aláìrìndédé kan tí yóò rí Ọlọ́run nígbẹ̀yìn. Ẹ sì jẹ́ ẹ gbọ́ dáadáa, àìrìndédé yóò mú ìkùnsínú bá ìjọ Ọlọ́run, yóò sì mú kí ìjọ Ọlọ́run kó wà láì nípìnlẹ̀ tó dúró. Irú ìpéjọpọ̀ bẹ́ẹ̀, irú ìjọ bẹ́ẹ̀, irú ìkóra ẹni jọ bẹ́ẹ̀ kì í lè dàgbà. Ẹ̀yin náà ẹ wò, ṣé ń dàgbà ni? Kò lè dàgbà. Kò lè dàgbà nítorí pé yóò yí àwọn èèyàn gédéǹgbé wípé àìṣedédé wà nínú ìpéjọpọ̀ yìí. Bọ́rọ̀ bá jẹ́ tiwọn, ẹgbàá méjì kì í jara wọn níyàn ni. Ṣùgbọ́n bọ́rọ̀ bá ti jẹ́ tiwọn àti àlejò, wàhálà dé. Ohun tó wù kí onílé ṣe, a ó fọwọ́ bò ni. Àfàkọ àlàpà, àpótí jàrànjẹrán, a ó fi bo tiwa mọ́lẹ̀. Tó bá jẹ́ tẹni ẹlẹ́ni, á kó pọ́npọ́ lẹ́yìn ẹ̀, pípa ni ẹ̀pá. Bọ́wọ́ bá ta alákọ̀rí, àákàrò ẹ̀jẹ̀ pápá ni ẹ̀pá, kárò ń jẹ̀bà lọ́la. Bàbá ń gbègbè ayé báyìí, ìpéjọpọ̀, ohun tí Ọlọ́run kó wa lé lórí, ohun tí Ọlọ́run fi ṣe wá lórí, kò lè dàgbà, kò lè gbèrú. Ẹni tí ẹ̀ sì ń ṣe bẹ́ẹ̀ fún, àwọn Hélénì tí í ṣe Júù yìí, inú wọn ò lè dùn. Inú wọn ò lè dùn. Ní ó wá jẹ́ ìpéjọpọ̀ tí Ọlọ́run pè ní tirẹ̀, tí a fẹ̀jẹ̀ Kristi rà padà, yóò wá di ìpéjọpọ̀ mọ̀lẹ́bí, elédè kan náà, ẹlẹ́yà kan náà. Torí mo mọ̀ pé ohun tí wọ́n ń ṣe nínú Iṣẹ́ Àpọ́sítélì orí 9 ni pé ẹ fi ìjọ lẹ̀ fún wa. Ẹ fi ìpéjọpọ̀ ẹ lẹ̀ fún wa. Ẹ jẹ́ á ṣe bá a ṣe fẹ́. Àwa la sá pọ̀ jù. Ìlú wa ló sá wà. Àwọn èèyàn wa ni àwọn àpọ́sítélì. Ará nínú Olúwa, sáìrìndédé ò sì ṣẹlẹ̀ nínú ayé wa báyìí. Ìdí nìyí tí ọmọ Ọlọ́run fi gbọ́dọ̀ rìn nínú ọgbọ́n pẹ̀lú àwọn ènìyàn, láti mọ̀ wípé àwọn kan wà tó jẹ́ pé ohun tí wọ́n rù sórí yàtọ̀ fún ẹ̀jẹ̀ Kristi, yàtọ̀ fún Kristi tí í ṣe olùpilẹ̀ṣẹ̀ àtàlásí pé ìgbàgbọ́ wa, ohun tí ń sọ bí ẹjọ́ wọn, ìwòye wọn, ìfarajì wọn fún iṣẹ́ Olúwa ni wípé ta ló wà ń bẹ̀, ṣé tiwa ni àbí kì í ṣe tiwa? Sẹ́ni tá a fẹ́ ni àbẹ́ni tá a fẹ́ kọ́?
sọ́mọ ìlú wa ni àbálejò. Àtìpó àti àlejò ní ajẹ́ láyé. Àtìpó ni wá ibi tọ́lọ́run fẹ́ sí. Ó dẹ̀ sí ìlú kan, ó dẹ̀ sẹ́gbà, ó dẹ̀ sọ̀rí, ó dẹ̀ sí ègùn. Ó kàn fi ọ́ síbẹ̀ ni. Aṣojú ni, ọmọ ìjọba ọ̀run ni wá. Ọmọ ìjọba ọ̀run ni wá. Tàbá rí ẹlẹ́yà mi, elédè mi, ohun tó wù, ohun tí a lè ṣe fún onílé, tá a lè ṣe fún ọmọ wa, tá a lè ṣe fún ẹbí wa, ó ní ẹ jẹ́ ká ṣe fún un. Ká rántí wípé gbogbo wa lọ́jọ́ kan a ó lọ sílé láti jíyìn o. Láì tí ìlọlé náà, gbogbo ìpéjọpọ̀, gbogbo ẹgbẹ́, gbogbo ènìyàn tó bá rìn nínú àìṣedéédé, ẹ rí wípé ohun tó jẹ́ ti Ọlọ́run kò lè gbèrú lọ́wọ́ ẹ̀. Ohun tó jẹ́ ti Ọlọ́run kò lè gbèrú lọ́wọ́ ẹ̀. Ọlọ́run á gbé yín ga o. Mo gbàdúrà ní àkókò yìí pé ẹ ó ṣe ìyípadà ọ̀tun sínú ayé wa. Jẹ́ káyé wa kó wù yín Ọlọ́run. Má jẹ́ á rìn ní àgàbàgebè, má jẹ́ á rìn láì ṣe déédé Ọlọ́run. Ràn wá lọ́wọ́ Ọlọ́run kí ìfẹ́ fún Kristi kó ju ìfẹ́ fún ẹbí àti ẹ̀jẹ̀ wa lọ. Ẹ̀jẹ̀ Kristi tó so wá pọ̀ kó jẹ́ èdìdì ńlá ju ẹ̀jẹ̀ ìbí tó so wá pọ̀ lọ. Ràn wá lọ́wọ́ Ọlọ́run ká lè rìn déédé, ká lè ṣe déédé, ká lè sojú yín déédé láàrin àwọn ènìyàn. Ìkùnsínú Ọlọ́run kí ẹ bá wa parí rẹ̀, kí ẹ yanjú rẹ̀, kí iṣẹ́ yín kó gbèrú lọ́wọ́ wa. A gbé yín ga nítorí pé ẹ ti gbọ́ Ọlọ́run wa. Ní orúkọ Jésù Olúwa ní a gbàdúrà. Àmín.